kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. kí ló fa ìbúgbàmù tó wáyé ní Èkó tó dá ìbẹ̀rù àti ìdààmú sílẹ̀? níṣẹ́ ni ìbẹ̀rù gbọ̀kan àwọn èèyàn lágbègbè Mushin ìpínlẹ̀ Èkó bí àdó olóró ṣe búgbàmù lábẹ́ ọkọ̀ kan ní agbègbè náà lọ́jọ́ Ajé àná. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ nǹkan bí aago 6 ìdájí ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ojúlé 22 òpópónà Way Street Òkè Mushin níbi tí wọ́n ti máa ń ta àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe bàtà. àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣàlàyé pé ọkùnrin kan tó ní ọkọ̀ Toyota Sienna tó páàkì síta mọ́júmọ́ ló fẹ́ gbé ọkọ̀ rẹ̀ jáde kí àdó olóró náà tó búgbàmù lábẹ́ ọkọ̀ rẹ̀ lẹ́yìn tó sáná sọ́kọ̀ náà tán. wọ́n ní bó ṣe sáná sọ́kọ̀ ní àdó olóró náà búgbàmù lábẹ́ ọkọ̀ rẹ̀ láti ibi ẹ̀gbẹ́ tí èrò máa ń jókòó sí èyí tó mú kí ọkọ̀ náà bàjẹ́ tí ọkùnrin náà sì farapa. ìṣẹ̀lẹ̀ yìí ló ṣokùnfà kí àwọn ẹ̀ṣọ́ ààbò ṣe àbẹ̀wò síbi ìbúgbàmù náà tó fi mọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Tìjání Fàtáì láti fìdí ohun tó wáyé gangan náà múlẹ̀. nígbà tó sọ̀rọ̀ níbi ìbúgbàmù náà Fàtáì ṣàlàyé pé ní kété tí àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi àwọn òṣìṣẹ́ tó mójútó ìbúgbàmù ránṣẹ́ sí agbègbè náà láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an nígbà tó. kọmíṣánná ọlọ́pàá ní ìwádìí táwọn kọ́kọ́ ṣe báyìí fi hàn pé àdó olóró improvised explosive device ni wọ́n fi sábẹ́ ọkọ̀ tó búgbàmù ọ̀hún tó sì búgbàmù lẹ́yìn tí wọ́n sáná sí ọkọ̀ náà tán. ó ṣàlàyé pé àwọn ti gbé ọkùnrin tó farapa níbi ìbúgbàmù náà lọ sílé ìwòsàn fún ìtọ́jú tó péye tí ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ bí àdó olóró náà ṣe dé abẹ́ ọkọ̀ náà. ó fi kún pé àwọn onímọ̀ nípa àdó olóró ti ṣàyẹ̀wò gbogbo agbègbè náà dáadáa láti mọ̀ bóyá irúfẹ́ àdó olóró bẹ́ẹ̀ sì tún wà ní agbègbè náà àmọ́ tí wọ́n ní àwọn kò ṣàwárí ohunkóhun. ó wá rọ àwọn olùgbé agbègbè náà tó ń ta ọjà lágbègbè ọ̀hún láti fi ọkàn balẹ̀ o pé ìwádìí fi hàn pé kò sí ewu kankan fún wọn àti pé ààbò tó péye wà ní agbègbè náà báyìí. ó ní kí wọ́n má bá káràkátà àti ìgbé ayé wọn kí wọ́n má bá lọ láìsí ìbẹ̀rù nítorí ìwádìí fi hàn pé kò sí nínú ewu tàbí pé àdó olóró míì sì wà ní agbègbè náà. kọmíṣánná náà tó ṣàlàyé pé àdó olóró tó búgbàmù náà àwọn ti mú èyí tó ṣẹ́kù nídìí rẹ̀ láti lọ sí àyẹ̀wò rẹ̀ dáadáa kí wọ́n sì lè ṣàwárí bó ṣe dé ibẹ̀ àti láti fìdí tí àwọn tó ṣiṣẹ́ náà àti ìdí tí wọ́n fi ṣe iṣẹ́ náà múlẹ̀. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńsẹ̀ ń gbogbo ẹ̀ gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.